ní ọjọ́ ẹtì tí ṣe ọjọ́ Friday ọ̀sẹ̀ tí ó kọjá yìí èyí tí ṣe ọjọ́ kẹwàá nínú oṣù keje ọdún 2026 ìyẹn the 10th of July 2026 ní ariwo ayọ̀, ariwo ìdùnnú, ariwo ọpẹ́, ariwo ijó àti ayọ̀ ìlú máa sọ ní orílẹ̀-èdè Nàìjíríà tàbí ká sọ pé láàrin àwọn ọmọ Yorùbá tòótọ́, pàápàá àwọn ará ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìlú Ògbómọ̀ṣọ́, ìlú tí wọ́n ti ń jẹ kàkà tó fẹ̀kọ̀ yangale nígbà tí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ rẹpẹtẹ tí àwọn afẹ̀míṣòfò tí wọ́n jí kó ní abúlé Yàwótà àti Ahoro Ẹ̀ṣẹ́ẹ̀lẹ̀ tí wọ́n wà níjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n gba ìtúsílẹ̀ tó sì jẹ́ pé ijó àti ayọ̀ ló gba ẹnu àti ẹsẹ̀ gbogbo àwọn abiyamọ tòótọ́. Ṣé ẹ rántí pé ọjọ́ kẹẹ̀ẹ́dógún nínú oṣù karùn-ún ọdún tá a wà yìí, the 15th of May 2026 ní làwọn afẹ̀míṣòfò ni wọ́n ya wọ iléèwé mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní abúlé Yàwótà àti Ahoro Ẹ̀ṣẹ́ẹ̀lẹ̀, ìyẹn àwọn iléèwé tí wọ́n ń pè ní Baptist Nursery and Primary School tó wà nílùú Yàwótà, Early Primary School àti Community Grammar School táwọn wà láwòrò Ẹ̀ṣẹ́ẹ̀lẹ̀, tí wọ́n sì jẹ́ akẹ́kọ̀ọ́ mọ́kàndínlógójì 39 school pupils àti àwọn olùkọ́ bíi 7 bó ti ẹ̀jẹ̀ pọ́n ti padà pa olùkọ́ kan, wọ́n ti pa sínú igbó. Ṣá o, lẹ́yìn tí àwọn èèyàn náà tí wọ́n lo ọjọ́ bíi 56 days nínú igbó kìjikìji láti lọ́dọ̀ àwọn afẹ̀míṣòfò náà ni wọ́n gba ìtúsílẹ̀ agbẹnusọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu, olóyè Báyọ̀ Ọ̀nànúgà, òun ló sì kéde ìròyìn ayọ̀ náà ní ìrọ̀lẹ́ ọjọ́ Friday ọ̀sẹ̀ tó kọjá, èyí tó jẹ́ kí ariwo ayọ̀ àti ìdùnnú kó gba orílẹ̀-èdè Nàìjíríà. Ṣá o, báwo ni wọ́n ṣe gba àwọn ọmọ náà sílẹ̀ bó tilẹ̀ jẹ́ pé àwọn aráàlú kan sọ pé ìjọba san owó tabua fún àwọn afẹ̀míṣòfò náà ni wọ́n sì ṣe ń tán fẹ́, ṣùgbọ́n ìjọba ní òrí bẹ́ẹ̀ o, kò sí ní tó jọ kódà kọ́bọ̀ kan àbí ká ní owó wo ló kéré jù Nàìjíríà, náírà 5 àwọn ò san fún àwọn afẹ̀míṣòfò náà. Ẹni tí wọ́n ló ṣíwájú ogun láti gba gbogbo àwọn ọmọ náà sílẹ̀, òun náà ni ọ̀gá àgbà sójà ti ìpínlẹ̀ Ọ̀yọ́ èyí tí àwọn ológun pè ní General Officer Commanding 2 Division, ìyẹn GOC Nigerian Army ti ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ìyẹn ọ̀gágun Major General CR Nnebefe. Ó ní ó ṣíwájú àwọn ọmọ ogun tí wọ́n parí iṣẹ́ láti bí oṣù kan tó ti ń tọpasẹ̀ àwọn afẹ̀míṣòfò ìdásí rí wọn gbà sílẹ̀. Nínú àtẹ̀jáde tí igbákejì adelé agbẹnusọ Division 2 ní ìlú Ìbàdàn, ìyẹn ọ̀gágun Danjuma fi síta, èyí ló ti jẹ́ kó dì í mọ̀ wípé nígbà tí àwọn fínná mọ́ àwọn afẹ̀míṣòfò náà, àwọn ò jẹ́ kán rí oúnjẹ àti nǹkan kan rà, àwọn ò jẹ́ kán jáde, wọn ò jẹ́ kán kúrò lójú kan, wọn ò sì jẹ́ kí wọ́n rí ara wọn bá sọ̀rọ̀ dáadáa láti ìta mọ́. Eléyìí ló jẹ́ kó wọ́n kákò tí àwọn sì rí gbogbo wọn gbà láyọ̀ àti àlàáfíà.